Ayé mi ti ṣe ṣe ló bá mi lórí lọ́wọ́. Orí ọ̀rọ̀ ṣe èyí yẹ̀yẹ̀ àmàrà yìí yẹ̀yẹ̀ lọ́rọ̀ bá ta àmàrà yẹ̀yẹ̀. Lẹ́yìn ìgbésẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lè fi kó lórí ìgbàlá sí yẹ̀rẹ̀. Mo sì lè wọ́n mọ́ mi ọmọ mílíọ̀nù náírà ọmọ mi ọmọ mílíọ̀nù náírà ọmọ mi àgbẹ̀. Sangari, box play over. Yes, Sangari. You know 2,000 shots. Hey, something. Don't mix them up. Say it. Okay. And this is 2,500. Sa. I already got no. It's already too low. No. Where am I going? Boys, you got 2,000 come on here.